Omoyele Sowore ẹ gbà mí o. Mr. Omoyele Sowore ẹ gbà mí. Invitation letter yóò ti ń dàbí threatening. Yorùbá ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná tó bá ti dìgbà tiẹ̀ kó o dákẹ́. First invitation letter tí wọ́n send sí mi ní 23 of April 2026. Lọ́yà mi reply wọn. Ó send letter padà sí station yẹn Alágbọ̀n police station yìí pé ta ni ẹni tó competition against client òun. Wọ́n dẹ̀ acknowledge letter yẹn. Wọ́n ò reply wá the scene lẹ́yìn ìgbà tí wọ́n acknowledge letter yẹn tán. Ọjọ́ kẹta sọ́jọ́ yẹn ni Saheed Shittu wá pé okay òun ni òun wà ń díẹ̀ ipe òun lòun competition. Ṣé àkọ́kọ́ nìyẹn ká ní mo yọjú náà ni ọ̀tọ̀ ni tí mo máa bá lọ ọ̀tọ̀ ni tó máa yọjú. Saheed Shittu sọ pé òun lòun kọ letter yẹn gbogbo ayé lórí. Fine. Ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ Alhaji Saheed Òṣùpá wọ́n pe Saheed Shittu pé kó jáwọ́ ńbẹ̀ kó kú ńbẹ̀ kó kó lórí ẹ̀ ipa àwọn ọ̀ràn ńṣẹ́. Fine. Saheed Shittu gangan ó wá tẹ recording pé ẹ bá mi send sáfà súnmọ́ yìí pé òun ti jáwọ́ ńbẹ̀ òun ti pe àwọn ọlọ́pàá yẹn wípé kí wọ́n má wá mi kiri mọ́. Ẹ ti understand wípé kí wọ́n má invite mi mọ́. Ó ní kí wọ́n send voice note yẹn gangan sí mi voice note yẹn lélẹ́yìí. Ọjọ́ kan pẹ̀lú mo yìí bá yẹn sọ̀rọ̀ lánàá àbí mo yìí bá yẹn sọ̀rọ̀ lánàá. Mo tún ló tójọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni sà. Ọ̀rọ̀ àfàṣù náà tá a sọ yẹn. Bẹ́ẹ̀ni sà. Bá a ṣe lọ sọ. Ọlọ́run ni ẹ máa fi ń bẹ̀yàn sà, Ọlọ́run ni ẹ fi ń bẹ̀yàn. Mo fi ànábì Muhammad. Àlọ́ Ọlọ́run ni ẹ fi ń bẹ̀rẹ̀. Ẹ fi ọ̀rọ̀ ọmọ yẹn lẹ̀ gẹ́gẹ́ bá yìí sọ. Ẹ má ṣe kankan pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́pàá yẹn mọ́. Ẹ lọ terminate case yẹn. Èmi àti ẹ ti sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ó rò pé tẹ́lẹ̀ bóyá ó rò pé àwọn Saheed àbájáde náà ló fẹ́ mú un. Tẹ́lẹ̀. Ipò Òṣùpá ń béèrè lọ́wọ́ mi pé àbí mi ni mo lọ fìbínú ṣe lẹ́yìn àbí kan kú sí ìdásí bí ànábì kí o ṣe lọ́gbà lọ́wọ́ ara yín because lọ́kàn títí Òṣùpá ló fẹ́ mú un. Òun ló challenge mi sà. Ó challenge mi ní ẹgbẹ́ okay èmi àti ó ti twist àwọn ọ̀rọ̀ mi tó parọ́ mọ́ mi tí mo dẹ̀ dáhùn fídíò yẹn lẹ̀ ti pẹ́. Tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ tẹ́mi ní kéésì pẹ̀lú ẹ̀. But Dr. Alizani ti tìmí mú lọ́wọ́ pé no gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ti lọ ní ẹ̀kí ń gbójú ń bẹ̀. Wàláhì Dr. Alizani á bá mi sọ̀rọ̀ tì pé ò tó bẹ́ẹ̀ mo dẹ̀ ní òkè ó ti tọ́. Èèyàn máa ń ṣẹ́ra èèyàn máa ń gbójú náà o. Òkè gbogbo àwọn bàbá tẹ́mi náà sọ̀rọ̀ wọn mo bẹ̀ wọn wọ́n gbójú kò ń bẹ̀ mi ò níjà pẹ̀lú anybody wọn mi ò bàbá mi náà jẹ́ gbogbo àwọn afáwa náà jẹ́. Bẹ́ẹ̀ni ẹ̀rọ bẹ́ẹ̀ náà pè mí gbà yẹn pé kí n gbójú ń bẹ̀ pé kí n make apology fún wọn. Ok ìyẹn rẹ̀ ti lọ bẹ́ẹ̀ mo dókítà ti bá mi sọ̀rọ̀ pé kí n gbójú kò lọ bẹ́ẹ̀ mo ti gbójú kò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé wa ṣẹlẹ̀ mi ò bàjá mo kọ advice pé wá àwọn ẹni tó ń bàjá yìí tó bá fẹ́ fọ ọlọ́pàá mú tó bá fọ ọlọ́pàá lé ẹ̀ mú kọ́ tó bá mú ẹ̀ ń kọ́ fún tó ń ṣe yọ̀rọ̀ ló dà ọ̀hún mọ̀pọ̀rọ̀ ló dà ní tí mo sọ nìyẹn o bí ti pé táwọn orí pìyàn bá mú un kí ló gbọ́dọ̀ ti mú wá kẹ́kẹ́kẹ́kẹ́ ní kọ́mọkọ́mọ. ok mo rí fídíò yẹn nínú fídíò tó ṣe pé tí àmì Ọlọ́run àti báwo bá ara. Hello. Mo ń gbọ́ yín sá. tí Saheed Òṣùpá àtàmì Ọlọ́run ò bá mú un pé Saheed Shittu mú challenge nǹkan tó wá dá ok. tó ṣẹlẹ̀ nìyẹn tó ti yẹ yín sìn wọ́n ní wọ́n challenge mi wọn lọ́wọ́ kí ó challenge mi màá fi change bá àwọn ọlọ́pàá ìṣeré wọ́n á dẹ̀ lé ẹ̀ mú wọ́n á dẹ̀ láàmú díẹ̀ bẹ́ẹ̀ but irú yín mi ò tó bẹ́ẹ̀ kí irú yín bá mi sọ̀rọ̀ pé kí n gbójú kó mi kan kí ló wà ń bẹ̀ kí ni fẹ́ fi mú ẹ̀ ṣe èmi ò ní di nǹkan tí bá mú kí ni fẹ́ ṣe fẹ́ kó lọ ṣẹ̀wọ̀n ọmọ ìyá mi nà mi ò jẹ́ kó lọ ṣẹ̀wọ̀n làbọ̀ àwọn ẹni tó ṣẹ̀ kó lọ bẹ̀ wọ́n. Lèmi kàn ń tẹ̀ láti bá sọ pé ó ní ti gbogbo ọ̀rùkú tó ń fà yìí. Mo tí mo sọ gangan nìyẹn. Bọ̀ nígbà yẹn ti bá mi sọ̀rọ̀ àtàlẹ́ àná yẹn gangan mo ti pe àwọn ọlọ́pàá tí mi mọ̀ tí mo ní pé ẹ sílẹ̀ jàre. Èmi ò bá jà èmi ti gbójú bẹ̀ fún un mo ti gbójú bẹ̀. Bẹ́ẹ̀ ṣe pẹ̀lú látàrí lóyún ẹ̀gọ́gọ́ tí mo sùn lọ́dọ̀ àgbọ̀gbà ẹgbẹ́ yìí máa pè mí máa ní orí mi tán lọ́lẹ̀ irọ́
ayé ò lè tó bẹ́ẹ̀ náà nísìnyí nǹkan màá tún máa pè pé ẹ filẹ̀ kọ́ filẹ̀ mi ò wà láìtàláì mi ò àrẹ́sì ẹ̀ mọ́ wà láì èmi ò àrẹ́sì ẹ̀ mọ́ wà láìtàláì mi ò mọ́ mo fi ọlọ́wọ́ bá dẹ́dà búra kò ní dá. mo sọ fún because ibi àti ẹ sọ̀rọ̀ gan láàárọ̀ ẹ̀ mo dẹ̀ ti fa àwọn náà létí dáadáa pé rọ́bìṣì ni gbogbo nǹkan tó ń ṣe yẹn. onídìí ẹ̀ náà ojú mo sọ fún yẹn pé ó nídìí gbogbo eléyìí tó bá lé ẹ mú gbogbo yẹn lọ́wọ́ sọ pé àmì ọlọ́run kìnnì kan àmì ọlọ́run aláàánú òun ló ṣe kìnnì òun tí a láti sọ pé gbé òun ló ṣe kan fún ó nídìí gbogbo yẹn máa so ní púrúfù ni ó kàn lórí assumption ló wà. mo rí fídíò yẹn gbà yẹn torí ọlọ́run. ó ní púrúfù náà ó ti mi sọ ni. ó tún sọ̀rọ̀ ti tó ṣùpá ó ní bóyá máa yìí náà ó borúkọ wọn jẹ́ nìtúmọ̀ ẹ̀ náà. ó tẹ̀mí tí ara jẹ́ kó ọ̀dà sáàdì ni ọmọ ẹni bá mi sọ̀rọ̀ òtítọ́ wà láì òtítọ́ ọlọ́ọ̀bì mi ò mẹ́wọ̀. ọlọ́run àpọ̀ ògbó yín lé. mi ò àrẹ́sì ẹ̀ mọ́ wà láì mi ò àrẹ́sì ẹ̀ mọ́. ẹ ṣe mo appreciate. ọ̀rẹ́ ìsà ẹ sọ fún ẹ pé ẹ lè pé ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ even voice kí lórúkọ ẹ lè sọ fún tó bá yẹ pé torí ẹ bá sọ pé mo sọ pé mo bàjá mọ́ pé ẹ ti gbójú ń bẹ̀ fún ọ ti sílẹ̀ ẹ bá tiẹ̀ lọ mo wá lè bá kí lè rí sà. ẹ bá mi ẹ lè send voice mi ẹ ti forgive ẹ mo lè send ẹ sí pé ẹ ti ní káwọn ọlọ́pàá yẹn fi gbogbo kínní ẹ lẹ. ẹ wo fóònù mi yìí mo bẹ́sẹ̀ pé mi mo rìkọ́dù yìí màá send rìkọ́dù yìí fún yín. mo mọ̀ rìkọ́dù yìí ni ò torí mi ò mo mọ̀ pé bẹ́sẹ̀ ń ba bẹ̀bẹ̀ lánàá ẹ̀ tí mo ti gbójú mo tún wò pé bóyá àbí bákan bọ̀ tí màá pé àwọn bí mo ti pa àwọn ẹlànà ọ̀tànà òwò tẹ̀tẹ̀lẹ̀ o màá tún wá tún wọn pè é sìn kọ́ gbójú lọ pátápátá wà láì. torí ọlọ́run but ọlọ́run ló mọ bó ṣe ń ṣe gbogbo nǹkan ẹ̀ ẹ filẹ̀ ẹ bá wọlé mo ti sọ fún ṣùpá náà mo ti sọ fún ẹ bá wọlé àyíká kó bẹ máa pe àwọn pípé yẹn padà láìpẹ́ yìí sìn bọ̀ máa dẹ̀ send voice ẹ̀sìn àbáfin náà ẹ̀mí ọ̀bẹ ẹja mọ́ o mo ti gbójú ń bẹ̀ o mi ò wọ́n ti àwọn tó lè dì mí lọ́wọ́ náà lọ dì mí lọ́wọ́ yìí pé kí n gbójú ń bẹ̀ ní ọ̀bẹ ẹja mọ́ o. ẹjọ́ tó yà náà bí mo ọmọ torí ọlọ́run. irú yóò tó bẹ́ẹ̀ láti pè mí pé àbáṣá yìí di kí ló ń ṣe náà láyé ẹ kéré nu ayé náà. ọlọ́run apọ̀ yín lé. ọ̀rẹ́ sá. bá sẹ́ǹdì kìíní ẹ̀ ṣé mo lè sẹ́ǹdì ẹ̀ sí. ẹ sẹ́ǹdì ẹ̀ sí náà ni mà ẹ sẹ́ǹdì ẹ̀ sí kọ́kọ́ ẹ̀ fi balẹ̀ pé mi ò lé mọ́ o mi ò bàjá mọ́ o mi ò fọlọ́pàá mọ́ wà láì. ọ̀rẹ́ sá. ọ̀rẹ́ sá. wọ́n tún wá send another invitation letter mi lọ́n the 27 on the 28 gangan lọ́dọ̀dọ̀ tèmi wọ́n tún send ẹ̀ sí mi ní WhatsApp ẹni tó ń send invitation sí mi ní WhatsApp tó jẹ́ ọlọ́pàá mo tún mẹ́sẹ̀gì ẹ̀ padà ẹni yẹn ò reply mi dàárọ̀ yìí lẹ́tà tí lọ́ọ̀yà mi náà kọ sí station lẹ́yìn ìgbà tí wọ́n acknowledge ẹ̀ tán wọn ò reply lọ́ọ̀yà mi náà dì sí wípé ta ni ẹni tó kọ petition against the client òun wọn ò reply wá dì sí èmi náà ní WhatsApp mo reply mẹ́sẹ̀gì ọlọ́pàá yẹn ní WhatsApp wọn ò reply mi dì sí mi ò assure wípé Alágbọ̀n police station wọ́n máa ń pa ọ̀rọ̀ yìí torí pé lẹ́tà tí lọ́ọ̀yà mi kọ sí wọn wọn acknowledge ẹ̀ wọn ò reply ẹni tó ń send invitation letter sẹ́mi náà ní WhatsApp mo message wọn pé mi ní èèfò fi ń ṣeré ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ ẹni tó ń kọ petition against mi kí ni wọ́n ní mo ṣe àwọn náà ò reply mi dì sí i ayé dẹ̀ ti gbẹgẹ́ in tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi rí bí 3 years ago bẹ́ẹ̀ ni màmá tí mo bá ṣe ambassador lọ́ọ̀yà rẹ̀ pè mí pé kí n má bínú kí n jọ kí n jẹ́ ká yanjú òun ní lọ́ọ̀yà màmá yẹn lọ́dún náà lọ́hùn mo gbà sí lẹ́nu gbogbo fídíò tí mo post ń gbà yẹn mo delete gbogbo ó ní kí n delete ẹ̀ mo á delete ẹ̀ wọ́n á ní kí n mú time kí n mú ọjọ́ ká wá pàdé ká ṣe meeting pẹ̀lú òun àti màmá yẹn a wá fi meeting point sí Lagos Island ṣe nígbà tí mo débẹ̀ tán pẹ̀lú Ọlọ́run ní kí n mú lọ́ọ̀yà lọ́wọ́ bí àwọn ọlọ́pàá ṣe dé bí mo ṣe wá arrest mi lọ́dún náà lọ́hùn yẹn bí ó ṣe wá arrest mi nìyẹn ó ti ṣe mí rí ẹ dákun ta ló kọ petition against mi kí ni wọ́n ní mo ṣe first invitation letter Saheed Shittu sọ pé òun ni ó dẹ̀ sọ pé òun ti jáwọ́ ta ló wá send ilé tí ò lè forúkọ ẹ̀ sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n forí korí wọ́n fi kùnlùkùn wọ́n ní kí n ṣe apology video mo ṣe kínní ìkejì ìkẹta mo ní ẹ má bínú o tó bá jẹ́ pé àwọn yẹn náà ni wọ́n sì tún ń bínú ẹ jẹ́ ká mọ̀ pé yín ni kí n dẹ̀ yẹjú sí station pẹ̀lú lọ́ọ̀yà mi ayé ti gbẹgẹ́ station kìí ṣe pé wọ́n ṣèkó mọ́ ń bẹ̀ wọn ò dẹ̀ sòkó àgbà ń bẹ̀ pé wọ́n invite ẹ ta ló invite mi sí station ta ló kọ petition against mi kí ni wọ́n ní mo ṣe
kẹ́ẹ̀dẹ̀ sọ pé ẹni báyìí ní kí n dẹ̀ mú lọ́ọ̀yà mi lọ kí n dẹ̀ máa bọ̀ very simple. Mr. Ọmọyẹlé Sowore ẹ gbà mí o Mr. Ọmọyẹlé Sowore ẹ gbà mí invitation letter yóò ti ń dàbí threatening àwọn court náà ń pè mí tí wọ́n ń threatening mi I don't know ó ti dàbí threatening báyìí Ọmọyẹlé Sowore ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì wọn ẹ bá mi táàgì wọn ẹ bá mi táàgì wọn ìsọ atẹnumọ́rọ̀ kì í jóná orílẹ̀-èdè lájọ wa gbogbo wa adẹ̀ǹgbọ́n tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì trust nobody tálẹ́ni tó invite mi ẹ jẹ́ kí n mọ ẹni yẹn ètò wọn dẹ̀ sọ pé mo ṣe ẹ sọ kí n lè yọjú sí yín station mi ò sáfọ́lọ́pàá ẹ gbà mí o gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi táàgì Mr. Ọmọyẹlé Sowore ẹ bá mi táàgì wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì wọn ẹ bá mi táàgì wọn.